Yínká Aláṣeyọrí ó ti fẹnu kọ́ o ó ti fẹnu kọ́ o ó ti fi ẹsẹ̀ lẹ̀ ó ti fẹnu kọ́ báyìí ọlọ́run á tẹ̀ jẹ́ kí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ tó máa ké gbàǹjarè síta tó máa ké lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ orí ẹ ti burú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn o Yínká Aláṣeyọrí látẹ̀ni lọ àṣeyọrí ò tún jẹ́ tọ̀dọ̀ ẹ mọ́ o pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn mo tẹ̀ wá gbàdúrà yìí pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní Ọ̀yọ́ state yẹn ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́. ẹ̀yin tèmi ìjẹ́ ìpè yìí ò wá pọ̀jù báyìí arábìnrin tiẹ̀ ti apologize ṣùgbọ́n ó dàbí pé àwọn ọmọ nàìjíríà ò gba apology rẹ̀ wọlé o ẹ̀yin tèmi ìpè yìí ò wá pọ̀jù báyìí kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ o ṣé ìṣe pé Yínká Aláṣeyọrí ń bọ̀ ńlẹ̀ báyìí ṣé ìṣe pé ó fẹ́ wálẹ̀ ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí kí ẹ wo bí bàbá yìí ṣiṣẹ́ ìpè fún un. wo àtijọ́ tí àwọn ọmọ yẹn ti wà nínú igbó wo àtijọ́ tí àwọn ìyá ẹ̀ ti wà nínú igbó wo tíṣà tí wọ́n gé lórí wo tíṣà tí wọ́n pa sí skul tíṣà tí wọ́n pa sí skul ṣé kò lẹ́bí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí àwọn èèyàn kan máa sọ yìí pé nǹkan tó mú òkodoro ọ̀rọ̀ láti lè ṣe fọ́nrán báyìí á jẹ́ wípé ó ká mi lára gan ni mo rí fọ́nrán kan lórí ìkànnì ayélujára láti alẹ́ àná òun ni mo wá sọ̀rọ̀ nípa ẹ̀ nípa ọ̀rọ̀ tí Yínká Aláṣeyọrí tó wá sọ ṣé ẹ rí lórí ọ̀rọ̀ yẹn nígbà míì ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tí a ò bá bá ọgbọ́n ń bẹ̀ á máa dùnyàn ní ọ̀pọ̀ ìgbà o inú mi lè wà dùn lórí fọ́nrán tí Jàǹkàrà Mopo tí wọ́n sọ gbogbo ọmọ Nàìjíríà àwa la sọ Yínká Aláṣeyọrí di ẹni tó ṣàṣeyọrí nídìí iṣẹ́ torí pé ó dẹ̀ ṣe àṣeyọrí torí ẹ̀ ló ṣe rẹ́nu láti máa sọ ọ̀rọ̀ tí ò bá ọpọlọ mu ọ̀rọ̀ tí ò yẹ kí ọmọ ènìyàn kó máa sọ ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ni tó ní woman feelings tó máa sọ jáde lẹ́nu ṣé ẹ rí i pé gọ́ọ̀tì tí Yínká Aláṣeyọrí tó ní ó pọ̀ gan ó ń sọ wípé ká má blame àwọn ìjọba ká má blame ẹnì kankan àdúrà ní kinníkan kinníkan ṣé Yínká Aláṣeyọrí tó bá ṣe pé orí ẹ ó ti dàrú tó bá ṣe pé ọpọlọ ẹ ti lọ tó bá ṣe pé o kì í ṣe abiyamọ gidi o kì í ṣe abiyamọ tòótọ́ o sì láyé àbí o gbọ́ news o wo orí íńtánẹ́ẹ̀tì o rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o rí nǹkan tí Gumi sọ kọjá pé àwọn ìjọba wa wọ́n mọ̀ nípa àwọn bandits wọ́n mọ̀ nípa àwọn kidnappers yìí ó ní àwọn ìjọba àwọn president àwọn ministers àwọn governors kò sẹ́ni tí ò mọ bandit nínú wọn láti ọdún tí Gumi ti wá sọ̀rọ̀ yẹn kò sẹ́ni kan nínú àwọn tó jẹ́ àwọn elders wa tí wọ́n dispute ọ̀rọ̀ tí Gumi sọ yẹn sórí pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti ń jọ bákanbákan ìwọ etí tiẹ̀ ti dín gbà yẹn ọpọlọ ẹ ti lọ gbà yẹn bóyá ọpọlọ ẹ ti sùn àbí làákàyè tí wọ́n tó kọ̀ ní pé kẹ́ẹ̀kọ́ mọ bẹ́ẹ̀ ṣe máa mú orin olórin kan tẹ́ ẹ máa yí padà tẹ́ ẹ máa sọ di tọ̀dọ̀ yín abẹ́kọ̀ òun sọ wípé àní gọ́ọ̀mẹ̀ntì ta ní látijọ́ ọjọ́ yìí tọ́wọ́n bandit ti ń strike tọ́wọ́n kidnappers tó ti ń strike kí ni àwọn ìjọba bára ṣe sí i ṣé wo gbọ́ orí íńtánẹ́ẹ̀tì wo orí íńtánẹ́ẹ̀tì tí àwọn sójà máa sọ wípé àwọn ìjọba máa tún máa sọ fún wọn pé o gbọ́dọ̀ yìnbọn o gbọ́dọ̀ pa àwọn bandits o bandits tá ń pa àwọn Nàìjíríà sójà wa Nàìjíríà mi wa àwọn ìjọba tẹ̀ ń sọ fún wọn pé o gbọ́dọ̀ pa wọ́n ó wá sọ pé ká má blame àwọn ìjọba náà wọ́n try náà orí ẹ ti burú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn o Yínká Aláṣeyọrí látẹ̀ni lọ àṣeyọrí ò tún jẹ́ tọ̀dọ̀ ẹ mọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn mo tẹ̀ wá gbàdúrà yìí pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní Ọ̀yọ́ state yẹn ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ wo àtijọ́ tí àwọn ọmọ yẹn ti wà nínú igbó wo àtijọ́ tí àwọn ìyá ẹ̀ ti wà nínú igbó wo tíṣà tí wọ́n gé lórí wo tíṣà tí wọ́n pa sí skul tíṣà tí wọ́n pa sí skul ṣé kò lẹ́bí ṣé kò léèyàn tíṣà tí wọ́n gé lórí nínú igbó ṣé kò lẹ́bí ṣé kò lọ́mọ ṣé kò níyàwó
wo àwọn tíṣà tí wọ́n wà nínú igbó yẹn ṣé wọ́n lọ́kọ ṣé wọ́n níyàwó wo àwọn ọmọ tí wọ́n wà ń bẹ́ẹ̀ kí ni condition tí àwọn òbí wọn fẹ́ wà tí wọ́n wàá gbẹ̀nu ráwùráwù ẹ tó wá sọ̀rọ̀ ọdún ọ̀nà mo ti rí apology video tó ṣe ṣùgbọ́n apology video tó ṣe yẹn ọmọ nàìjíríà ò gbà torí pé ó ti fẹnu kọ náà tó bá ń pè láwùjọ àwọn tó máa ṣe orí burúkú láyé Yínká Aláṣeyọrí ó pẹ̀lú nù wọn tó bá ń pẹ̀lú àwọn tí wọ́n máa sunkún lórí ọmọ Yínká Aláṣeyọrí ó pẹ̀lú nù wọn torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ó tọ́ sẹ́ni tí ó yẹ kí wọ́n máa ṣàdúrà fún kò tẹ̀sẹ̀jọ́ lọ́wọ́ ẹ nítorí pé ọ̀dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n ya àwọ̀ ọ̀dájú tó ti máa ń fún yín lówó tẹ̀ máa ń lọ kọrin lórí ọ̀tá wọn tí ẹ̀ kí n wò péṣe ni wọ́n máa padà pa yín dànù ẹ̀jẹ̀ wọn lẹ́mú àwọ̀ ọ̀dájú tí wọ́n ṣe òun náà ni wọ́n náà ṣe torí pé tó bá ṣe pé àwọ̀ ọ̀dájú tó ṣe ó ní máa sọ orú ọ̀rọ̀ tó sọ yẹn jáde lẹ́nu olórí burúkú ayé àtọ̀run ni ẹ́ tó bá ń pẹnu òfò Yínká Aláṣeyọrí tètè ya máa dá wọn lóhùn tí wọ́n bá ń pẹni àdánù Yínká Aláṣeyọrí tètè ya máa dá wọn lóhùn tí wọ́n bá ń pẹni tó máa sunkún lẹ́yìn wọ́n ọ̀la Yínká Aláṣeyọrí tètè máa dá wọn lóhùn torí pé ire òjò jẹ́ tiẹ̀ mọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ó ní woman feelings kọ̀ọ̀kan rárá lọ́jọ́ kìnìún àná tí Tọ́pẹ́ Àlàbí tó blásì ẹ tó sọ wípé ẹnìkan lè máa jẹ́ pé Ọlọ́run ṣe kíní kan gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dìde mú ẹ̀ tó bá jẹ́ pé a bá mọ̀ pé orí burúkú àti àdánù tó máa ṣe lélẹ́yìí táwa máa dìde mú ẹ wo lórí burúkú yìí àti rí apology video tó ṣe o apology video tó ṣe yẹn a ò gbà o bó o ṣe 100 kò sì tọwọ́ gbà lójú wa torí pé irú wàhálà àti ìdààmú tó dé bá àwọn òbí àwọn kan tó dé bá àwọn ọkọ ẹnìkan tó dé bá ìyàwó ẹnìkan tó dé bá àwọn ọmọ ẹnìkan ó máa padà kùn ẹ́ àwọn ẹbí ẹ náà máa wá ké gbàjarè síta àwọn ọmọ ẹ náà máa ké gbàjarè síta ọkọ ẹ náà máa ké gbàjarè síta pé àwọn ìṣòro báyìí ti dé sí ẹ torí pé ìṣòro ló dé bá wọn ní Ọ̀yọ́ state yẹn ìṣòro ló dé báyìí lọ́yọ́ state ó wá ṣẹnu gbọ̀nkú ó ṣẹnu rúgudúgúdú àṣẹ gbogbo orí ẹ tó tẹ tó máa ń di àkẹtẹ orí burúkú sí yẹn àṣẹ ló kò sí láàkáyè kọ̀ọ̀kan ń bẹ̀ gbogbo nǹkan tó ń hùn nínú ọpọlọ ẹ ìgbẹ́ ẹdìyẹ ìgbẹ́ èèyàn ìrádàràdà ìgbẹ́ pẹ́pẹ́yẹ lóhùn lápárí ẹ kò sí nǹkan tó ṣiṣẹ́ tó pé mọ́nú ẹ Yínká Aláṣeyọrí ó ti fẹnu kọ́ o ó ti fi ẹsẹ̀ lẹ̀ ó ti fẹnu kọ́ báyìí Ọlọ́run á ti jẹ́ kí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ tó máa ké gbàjarè síta tó máa ké lórí íńtánẹ́ẹ̀tì Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ sí.